Yo, Yorùbá ronú, ẹ̀yin ọmọ Yorùbá, kí ló dé tó jẹ́ pé fúnra ara wa la fẹ́ máa fi ọwọ́ ara wa la fẹ́ máa fi dá ìran Yorùbá láàmú? Kí ló dé tá a fẹ́ máa fi ahọ́n ara wa la fẹ́ máa fi dá ilẹ̀ Yorùbá láàmú? Èmi ò mọ nǹkan tá à ń wá o, èmi ò mọ̀, bóyá torí nǹkan tá a fẹ́ jẹ ni ò jẹ́ ká ronú lórí nǹkan tá a fẹ́ jẹ. Tá a bá wá torí nǹkan tá a fẹ́ jẹ lónìí, tá a bá nǹkan tá a fẹ́ jẹ jẹ́ lọ́la, tó bá di lọ́la, ìtàn wo la fẹ́ fi sílẹ̀ fún àwọn àrọ́mọdọ́mọ wa? Kí ni social media fẹ́ sọ ilẹ̀ Yorùbá dà? Ṣílẹ̀ Yorùbá nìkan la ti ń lo social media ni? Ṣílẹ̀ Yorùbá nìkan la ti ń ṣe Instagram, la ti ń ṣe YouTube channel, la ti ń ṣe Facebook ni? Ọ̀nà wo làwa wà ń pè tí wàá gbà tó pé a ní ọ̀rọ̀ orí kan lẹ́nu láti fi tó nǹkan ṣe? Àfọ̀rọ̀ àbùkù, ọ̀rọ̀ bàjẹ́, ọ̀rọ̀ kárí tó fẹ́ dà ká tó máa fọ̀rọ̀ ẹnu bàjẹ́. Ṣé torí pé ká lè máa ní followers náà, àbí torí views, àbí torí dollars tá a fẹ́ gbà? Àṣejù tí ń wọ̀, àṣejù tí ń wọ̀. So fídíò yìí jẹ́ kí n mọ̀ wípé Awíkoko gangan ni ẹni tẹ́ ń bù jẹ. Awíkoko gan ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ bọ́ sórí social media, Awíkoko lẹ̀ ń jẹ. Débi pé táwíkoko ò bá tí ì bọ́ síta kó sọ̀rọ̀ tàbí kó gbègbè iṣẹ́ kan, tí ní tẹ́lẹ̀ pé ó wá wù yín ní káwíkoko ṣá máa fèsì ogun, kó ṣá máa fèsì wàhálà, kó ṣá máa jà, kó ṣá máa fa ọ̀rọ̀, kó ṣá máa fa kó máa gùn. Nítorí tí torí pé mo rí pàrà rẹ̀ létí ń tà. Ẹni tó bá fẹ́ wá síwájú ogun, ọmọ ọ̀dọ̀ náà gbọ́dọ̀ fọgbọ́n ṣe. Àléébù wo ló wà nínú ìrìn àjò tí Awíkoko rìn lọ sí ọ̀dọ̀ kábíyèsí ọba Olówu? Àléébù wo ló wà ńbẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀? Èmi náà fojú life wo ìrìn àjò táwọn tí wọ́n attack Awíkoko. A lè jọ fojú life wò. Ìyẹn ò wá mì pé kẹ́nìkan wá bọ́ síta kó máa búlé rẹ̀ wípé gbogbo ìrìn àjò tó rìn, ó rìn ìrìn àjò àtẹnujẹ ni. Definitely ẹ sì fẹ́ kí wàhálà ó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá torí nǹkan tẹ́ fẹ́ jẹ. Gbogbo ẹ̀dá yòówù tó bá ń gbèrò ìṣọmọ bíbí ilẹ̀ Ọ̀yọ́ ni, ìṣọmọ bíbí ilẹ̀ Ifẹ̀ ni, ibikíbi kódà kó jẹ́ Èkìtì, tó bá ti ń gbèrò ìfàsẹ́yìn fúnlẹ̀ Yorùbá, ó tọ̀ wọn ò ní lè lọ síwájú. Ẹni tó bá ti ń fi ọ̀rọ̀ ẹnu tó fi ń dalẹ̀ Yorùbá rú, ó ń tọ̀ wọn ilé rẹ̀ ò ní tòrò, ọ̀nà rẹ̀ ò ní tòrò. Kí ọ̀rọ̀ mi kó lè bá ní ojútùú, tàbí kó lè bá ní kókó, tàbí kó lè bá yé wa, kí fàmí ọmọ fòlòlò fún ọ, ẹ jẹ́ a jọ lọ. Mo borí wọn. Bọ́ àwọn tó wà orí ẹ̀sìn ẹ̀ níta báyìí tó máa ń sọ kinní kan ní ayé yìí, òun ni wípé èèyàn ò gbọ́dọ̀ máa jẹ nídìí ìbàjẹ́. Ó yẹ yín nísìnyí. Tá a bá sọ̀rọ̀ nípa struggle, agitation, ó máa mú ìtẹ́lọ́rùn, ìfọkànbalẹ̀, ìfara ẹni jìn àti ìfarasìn, ó máa mú un dání. Ìwọ tó bá agitate fún òótọ́, mọ̀ wípé o máa ní ọ̀tá tó pọ̀. Kódà wọ́n á dẹ àwọn kan láti wá tẹ̀ǹtì ẹ. Àkàìmọye temptation tó yẹ pé ó dìde sí mi, ṣùgbọ́n at the end of the day nǹkan, mo borí wọn. Bọ́ àwọn tó agitate wọn ò mọ kinní kan, torí ọ̀nà ọ̀fun, torí òkèlè ọ̀nà ọ̀fun, wọ́n ń sọ iyì wọn, wọ́n ń sọ dànù. Irú ẹ̀ ló dé bá àkàndá ọ̀rọ̀ Awíkoko yìí. Àtijọ́ tó ti ń sọ story, mo ti mọ̀ pé ó máa tẹ́, mo ti mọ̀ pé kò sí ọwọ́ yìí máa bá. Ìdí ni wípé mo ti mọ àkàndá ọ̀rọ̀, kì í ṣe ní, kì í ṣàná kó mo ti mọ̀. Ó máa ní starting point, kò kì í ní end. Ìyẹn ní àkàndá ọ̀rọ̀. Ó yẹ yín nísìn. Struggle tí mo ṣe yìí, mi ò mọ òní rí.
mi ìṣọmọ Ilé Ifẹ̀ ẹni kì í bá rí máa mọ̀ fọ́ mi ìṣọmọ Ilé Ifẹ̀. So now but èmi mo orí irun mi mo mọ ibi tí mo ti wá ló jẹ́ kí n sọ pé no mi ò lè gbà kí àlejò kó máa lalẹ̀ fún mi nílé bàbá ńlá mi. Mo lẹ́ni pé mo ti sọ pé no sẹ́ ẹ bá dẹ̀ rí pé mo pariwo Ọ̀yọ́ mo yìí ní àwọn èèyàn tí mo respect nílùú Ọ̀yọ́ mo ní àwọn babaláwo tí mo respect nílùú Ọ̀yọ́ ó yẹ yín nísìn mo ní wọn lọ́wọ́ àmọ́ àwọn tí mò ń sọ níbẹ̀ yẹn òun ni àwọn Fúlàní tó ti wà láàrin wọn tó ń rúùlù wọn nílùú Ọ̀yọ́ Fúlàní tó ti sọra rẹ̀ di onílé nílùú Ọ̀yọ́ àwọn ni mò ń bá wí. I am not talking to the bona fide indigene of Ọ̀yọ́ mi ò bá wọn sọ̀rọ̀ èmi ò sì bú Aláàfin Ọ̀wọ́ Adé fún ara wọn ni mò ń bá sọ̀rọ̀ mi ò bú Aláàfin mi ò yẹpẹrẹ ipò Aláàfin but I'm talking to Ọba Akeem Ọ̀wọ́ Adé ọmọọba lèmi tí ò gbọdọ̀ ṣojo lójú ogun ọba kan ò sì lójú gbáyà kó pe ọmọọba kan lẹ́rú èèwọ̀ òrìṣà. So àkàndá ọ̀rọ̀ ìkíní ó mọ iṣẹ́ tó ń ṣe wípé ọ̀tá pọ̀ fún ẹ kò sẹ́ni tó gbéṣẹ́ lé mi lọ́wọ́ náà mi ò gbowó lọ́wọ́ anybody mi ò gbà now ó wá gbéra orí IV Aláàfin ó ń bọ̀ níbì kan ó sì mọ Aláàfin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ wípé ó ń kó tọ́ọ̀gì rìn tó bá ń rìn with tọ́ọ̀gì ni ṣe bẹ́ẹ̀ rí gbogbo fídíò wọ̀nyẹn ẹ wo fídíò ẹ wo bí odidi ọba bó ṣe ń rìn pẹ̀lú tọ́ọ̀gì ẹ wo àwọn èèyàn bóyá ẹ fọ́ ẹ kámẹ́rà ẹ ṣe gbá ẹ ṣe kìíní ẹ ṣe tọ́ ẹ ṣe kìíní kan ẹ ojú gbà mí tì fún Ọba Ọ̀wọ́ Adé pẹ̀lú tọ́ọ̀gì tó ń kó rìn àwọn náà fẹ́ máa ṣe bí Ọ̀ọ̀ni tí wọ́n á rìn tí wọ́n á kó àwọn èèyàn sẹ́yìn tí wọ́n máa ń jí àti ọ̀tọ̀ Ọ̀ọ̀ni ti ń rìn tó kóyàn sẹ́yìn tọ́ọ̀gì mélòó lẹ́ni tó ṣe yámayàn bá bọ́ ṣe ń ṣe yìí tọ́ọ̀gì mélòó wọn ò conduct ara wọn kò sí nǹkan kan báṣabàṣá jújùjù tó ni wọ́n ṣe bẹ́ẹ̀ no in fact ẹ wo bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ Ọ̀yọ́ làwa o àá ẹ̀kẹ́ kíníkan to hell with you àti wà àtọ̀yọ́ ẹ̀ èyí tó kàn mí gbogbo níbẹ̀ ó ní Àkàndá ọ̀rọ̀ Awíkòkó kí ló ń wá nírú ibẹ̀ yẹn tó mọ̀ ìpálàfin bọ̀ mbẹ́ ẹ dákun kí ni nǹkan tó ń wá níbẹ̀ yẹn kò tí ì yé mi tó sì mọ̀ ìpálàfin bọ̀ mbẹ́ ó sì mọ̀ ìpálàfin kì í rìn láláìsí àwọn tọ́ọ̀gì ẹ̀ tí ìbá ṣe nǹkan tó fẹ́ jẹ òun wá nǹkan birthday tó yẹ pé ìfẹ́ ṣe lóṣù bíi 2 àbí 3 sí ibi yìí o ti ń polongo ẹ̀ nísìnyí o ti ní kó máa donate fún ẹ definitely tó yóò kele ọ̀nà ọ̀fun lótorí ṣe nǹkan tó ń ṣe ṣe kó dánwó ẹ̀wù náà ní Yorùbá nation ṣe bá àdìẹ́ náà dìde ṣe bá rí ẹ tó bó pẹ̀lú àwọn èèyàn tó da Sunday Igboho àbò bá wà ní secret ẹ lọ́wọ́ ni ó pẹ̀lú àwọn èèyàn tó da Sunday Igboho ó pẹ̀lú àwọn èèyàn tó link secret Sunday Igboho síta ó pẹ̀lú àwọn èèyàn tó link secret Yorùbá nation síta náà Àkàndá ọ̀rọ̀ Awíkòkó ìjọ tó lóun ti ń sọ̀rọ̀ ìtàn pé sóun content creator òun lè léyìí kò sí ìtàn kan lẹ́nu ẹ̀ mo ti mọ̀ ṣe bóun lè léyìí nìyẹn orí ajá ẹ bì sílẹ̀ ó tún fún ẹ ló tún fi kó jẹ kò wá tán fún ẹbí Àkàndá ọ̀rọ̀ Awíkòkó kò wá tán fún ẹbí ẹ ṣé kò wá tán fún ẹbí báyìí kí ló ń wá káàkiri kí ló ń wá káàkiri ìyẹn gan ni ò tí ì yé mi ẹ wọ nǹkan tó ṣẹlẹ̀ ẹgbẹ́ yẹn ṣe rí pre-plan ni wọ́n plan mátà yẹn ni òun mọ̀ ṣùgbọ́n wọn ò sọ ọ́ débi nǹkan tó wọ́n ṣe yẹn wọn ò sọ ọ́ débẹ̀ fún ó lè yín nísìnyí òun mọ̀ ṣùgbọ́n nǹkan tó ń ṣe yẹn wọn ò wẹ́ bàjẹ́ kó mọ̀ pé bí kìíní yẹn ṣe máa rí nìyẹn wọ́n yẹ̀yẹ́ wọ́n yẹpẹrẹ wọ́n yẹ aṣẹ yìí ẹ̀ tó tiẹ̀ níyì gan tẹ́lẹ̀ ni bọ̀ wọ́n ti plan yẹn ó wà láàrin òun àti Laji Abbas ó wà láàrin wọn ibi ẹ bá balẹ̀ o. síwájú gbogbo mo kí kábíyèsí Ọba Olóòkúta ọmọ Odùduwà tó tọ́ ni ọ̀jọ̀gbọ́n ni kódà nínú àwọn ọba tí a gbọ́dọ̀ máa pọ́nlé jù nílẹ̀ Yorùbá òun lẹ́wà torí pé ẹ jẹ́ ọba tó ń wá ìṣọ̀kan tó ń wá ìfẹ́ tó ń wá ìrẹ́pọ̀ torí pé bá a ní nǹkan àgbà bí èwe la rí ọ̀pọ̀lọpọ̀ ọba tí wọ́n ríra wọn ní ìrí pé ọmọ Odùduwà làwọn aṣíwájú làwọn bákan làwọn ṣe jẹ́ nílẹ̀ Odùduwà tí wọ́n dẹ̀ ń rí ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá láàrin bàbá wa Ọ̀ọ̀nìrìṣà kábíyèsí Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ àtọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló lọ́gbọ́n nù ṣùgbọ́n wọn ò láǹfààní àti lò pé Elédùmarè sí fún wọn
bọ̀ tó jẹ́ ohun ìwúrí fún mi. Kódà kò lẹ́tọ̀ọ́ kó jẹ́ pé tí ọba kan tàbí ẹnìkan nínú àwọn olóyè tí wọ́n bá ní ohun àsọ̀, ìròpó tọ́ kó jẹ́ pé governor state kan tàbí former governor kan tàbí former president kan, ìròpó lẹ́tọ̀ọ́ kó máa dá sí gẹ́gẹ́ bí ipò tó bá wà ládé wà nílẹ̀ Yorùbá. Tá a bá wá ń rí bí ọba Olówokúta, kódà tá a bá ń rí wọn bíi 3-4 nílẹ̀ Yorùbá, out of bíi 200 ọba stáàdì. In fact, mo mọ̀ wípé ìṣọ̀kan àti fèrè ìfẹ́ tí àwọn ọlọ́pọlọ pípé lórí social media ń fọn, ó ṣeé ṣe kó ti máa ṣẹ. Torí mo mọ̀ pé irú ìgbésẹ̀ tí ọba Olówu tí wọ́n gbé yìí láàrin Awíkókó, Lájí Abbas, Aláàfin ilẹ̀ Ọ̀yọ́, mo mọ̀ pé ìgbésẹ̀ tó dáa ni, tó dẹ̀ wúlò. Bàbá wa rẹ́ nìkan léni, wọ́n á ń ṣàdúrà síwájú gbogbo. Mo ń pray fún yín bàbá Kábíyèsí Olówu, ẹ̀mí yín ó gùn. Ẹ̀yin dààmú, ẹ̀yin rí wàhálà, àpèrè yín ò ní gbóná mọ́ yín, ìlú yín ò sì ní gbóná, ilẹ̀ Yorùbá lápapọ̀ kò ní gbóná. Èmi kí yín o, mo lù yín lógo ẹnu. Kì í ṣe pé wọn yóò tó Yorùbá máa ní àìlèjà òní ta bàbá mi ò débì kan. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó ṣe pé tí èèyàn bá ti rí èèyàn, tí èèyàn bá ti rẹ́ni bí ẹni, tó rí èèyàn bí èèyàn, ó gbọ́dọ̀ pọ́nlé, torí tí ò bá ti pọ́nlé, òun gangan ti sọ̀rọ̀ ẹ̀dá kísà. Ó ti sọ̀rọ̀ ẹ̀dá kísà ilẹ̀gbìn. Gbogbo ẹ̀gbin yòówù tó bá rí kó kan Awíkókó ní ilẹ̀ Olókùta, ilẹ̀ ní Kútà, mo mọ̀ ó bọ̀wọ̀ forí adé ni, ó sì bọ̀wọ̀ fọlá. So èyí wá jẹ́ kó máa yé mi wípé ìwọ̀nba ìrìn àjò tí Awíkókó ń rìn, ajá rí kó tó máa gbó, àgbò rí kó tó máa kàn. Because tó fi mú un, tó fi tẹríba fún àṣà, tó tẹríba fún ọba aládé. Mo wá expect àwọn nǹkan kan lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn lẹ́nu Awíkókó. Mo wá rí pé mi ì rí, kó tó wá di pé àwọn kan jáde wípé torí pé Awíkókó fẹ́ ṣe 50th birthday, ìní fi ń lọ́bì káàkiri, ìní fi ń tọrọ, ìní fi ń ṣègbà, ìní fi ń ṣàwọ̀. Ó yà mí lẹ́nu fún yín. Ṣé tí wọ́n bá jẹ́ ọmọ Yorùbá àtàtà, tó bá jẹ́ ọmọ Yorùbá òdodo, ọmọ àlèyàn ní máa ń rínú tí èbí, ọmọ àlèyàn náà wọ́n tó máa bá sọ̀rọ̀ tí ìgbà. Báwo lẹ̀dá ò ṣe wà láyé tí ò ní ní aláyàfi? Gbogbo ìta ń drag pé Awíkókó lọ bẹ Aláàfin, Awíkókó lọ bá Aláàfin, Awíkókó dọ̀bálẹ̀, Awíkókó dọ̀bálẹ̀. Ẹ lọ wo fídíò Awíkókó tó fi sọ̀rọ̀. Ó dẹ̀ ti clear many things níbẹ̀. Fẹ́ni tó bá lọ́pọlọ, fẹ́ni tó bá ní làákàyè, ọjọ́ aláì ti dáyé. Ajá tó bá rorò ni wọ́n mọ̀ tẹ́ sí ejò. Tájá bá pa ejò, ọdẹ ní òjèjò, àmọ́ tí ejò bá pajá, wọn ò ní ajá bọ́gùnrin. Wọ́n jà mọ́ṣálà àmàkílókù lákìkanjú. Ẹ wò, ọ̀rọ̀ yìí lè ní ìtumọ̀ tó pọ̀. Kì í ṣe pé mò ń praise Awíkókó. Kò sí nǹkan tí Awíkókó fẹ́ fún mi, lẹ́sìn tó fẹ́ ṣe fún mi. Ṣùgbọ́n mo mọ̀ pé tégún bá lé táǹsà, kì í ṣe gbégún là ń bẹ̀ o. Táwo ọmọ bá yà lójú obìnrin, ìní gbogbo ìrìnàjò t'Awíkókó rí. Tó bá rìn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tó lọ́pọlọ tó rí ẹ̀ pé, èmi ò rí nǹkan tó láì fi bẹ̀. Ẹnìkan bá wá jáde síta, tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àbùkù, tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àlébù sí Awíkókó. Èmi kàn rọ Awíkókó, èmi rọ̀ yín, ẹ yẹra fún àwọn ọ̀rọ̀. Wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ òmùgọ̀ ló lé sí, ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀rọ̀ òmùgọ̀ lọ́lọ́gbọ́n lè fèsì sí. Ẹ jẹ́ ká máa wò pé ṣé gbogbo àwọn tí wọ́n ń sọ wípé mọ̀nsú nínú àwọn tá a jọ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, nínú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́, ṣé gbogbo wọn náà ni wọ́n nífẹ̀ẹ́ Awíkókó tó bẹ́ẹ̀? Ṣé gbogbo wọn náà ni wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá? Àníyàn wo l'Awíkókó fi ń sọ tí ń sọ? Àníyàn wo ni Lájí Abbas fi ń sọ tí ń sọ? Àníyàn wo l'Almaroof fi ń sọ tí ń sọ? Àníyàn wo l'Àjí Ìbàdàn fi ń sọ tiẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ látìgbà tọ́rọ̀ yìí ti délẹ̀, àníyàn wo ni kálukú fi ń ṣe? Ilẹ̀ Yorùbá, alálẹ̀ ilẹ̀ Yorùbá yóò fi ṣèdájọ́ fẹ́ni kọ̀ọ̀kan.
mo nígbàgbọ́ nínú ẹyọ kan yẹn torí pé kò sí tó o bá fẹ́ràn ìlú rẹ ó fẹ́ràn rẹ tó o bá fẹ́ràn ìlú rẹ á bà tiẹ̀ jẹ́. Tẹ́ bá bọ́ síta dọ̀la tó bá yẹ pé ẹ ti wò pé nǹkan lè máa sọ lórí social media náà ni pé kẹ́ máa búlì ọba kan tàbí kẹ́ máa yẹpẹrẹ ọba kan tàbí kẹ́ máa yẹ̀yẹ́ ọba kan ilẹ̀ fi máa rí ilẹ̀ fi máa ní famous lórí social media. Kò sí tó bá kò sẹ́ni kan tó ń tọ́ ní òkú láyé yóò yẹpẹrẹ. Kò sóńtọ̀ tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó believe pé o fẹ́ sọ̀rọ̀ o fẹ́ yẹ̀yẹ́ ọba kan nílẹ̀ Yorùbá. Kódà tó bá yẹn bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ó máa ní bá ṣe máa bá sọ̀rọ̀. Akíkanjú ní Awíkòkò mi ò wojú rẹ lọ́rọ̀ Awíkòkò kò sí ojú rẹ kan tí mo fẹ́ wá ṣùgbọ́n ìgbà tí mo tún gbọ́ question t'Awíkòkò béèrè ó jẹ́ kí n mọ̀ pé ọ̀jọ̀gbọ́n ni tó bi Aláàfin Ọ̀yọ́ pé Aláàfin agbọ́pọ̀ ìrìnrìn àjò káàkiri ẹ̀ ṣàbẹ̀wò ẹ̀ make a peace ẹ̀ dẹ̀ wá unity láàrin gbogbo ọba ẹ̀ ń kéèké ṣáàdìdájú dẹ̀ wà pé màá lọ kí ọ ní rìsà mélòó nínú yín tẹ̀ ń jam tọ́ọ̀kì lórí social media ló lè dúró níwájú Aláàfin tó lè sọ tó ti bẹ́ẹ̀ ṣe fọ̀rọ̀ báyìí jẹ́ tó. Àwọn nǹkan tí mi expect látọ̀dọ̀ Awíkòkò nìyẹn gbogbo tó bá fẹ́ sọ ilé nílé ẹ̀ ní ọba àgbà tá a bá sì jọ ń jọmọ Yorùbá tá a sì jọ ń jẹ́ pé tá a sì jọ ń gbà pé ìfẹ́ ìlórí ọ̀run wa kò sí irú ìtàn tá a lè mọ̀. Mo prefer nǹkan tí mo sọ nígbà tí case kan ṣẹlẹ̀ pé òkè Awíkòkò wáì tẹ̀ ṣèwádìí lọ sí palace Ààfin Ọ̀yọ́ any chance ń bẹ náà firstly everybody mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n dẹ̀ wọ́n pẹ́ ìgbẹ̀nu aráàlú sọ̀rọ̀ ààfin Aláàfin Ọ̀yọ́ ìṣàìwọ̀ fún yín tẹ́ bá lọ ẹlẹ́kẹ̀ẹ́ ní tẹ̀ra Aláàfin àǹfààní wà fún yín láti ráwọn ẹ̀mẹ̀wà wọn kó tó di pọ́rọ̀ yìí débi tó dé yìí ni o nǹkan tí mo sọ àǹfààní wà fún yín láti lọ fi sí tiwọn torí pé àròmọ̀là tẹnu àpẹ ló fẹ́ gbọ́ then ẹni tí ò bá ní wọ́n lẹ́ni tí ò bá ní débẹ̀ kò lè bá ní tán nínú mi fi dùn fún ọ̀rọ̀ kan tí ọba kan sọ nílẹ̀ Yorùbá náà ọba ilẹ̀ Yorùbá pé kì í ṣe gbogbo ohun tá à ń gbọ́ yìí kì í ṣe Aláàfin ló ń sọ possibility wà kó jẹ́ pé àwọn ẹ̀mẹ̀wà wọn ni lágbájá ọmọ ọba tàmàdù ọmọ ọba mọ iye ọmọ tó bí sọ àìmọye èèyàn tó lè bọ́ sórí social media tó lè máa save ọba ẹ̀ tó lè máa fìfẹ́ hàn sọba ìlú ẹ̀ tó pé kì í ṣọba ló ránṣẹ́ ṣùgbọ́n torí ìfẹ́ ìlú ẹ̀ tó ní àwọn kan dẹ̀ wá sí pé àríjẹ nídìí mọ̀dàrú àríjẹ nídìí ìbàjẹ́ bí ẹni tó ń tàbùkù ìrìn àjò Awíkòkò torí kì í ṣe pé ó ń gba Awíkòkò nímọ̀ràn ó ń tàbùkù rẹ̀ ni ó sì ń tàbùkù ìrìn àjò tó rìn ó sì ń tàbùkù ọba tó ṣiṣẹ́ tó gbégbèṣẹ́ lórí kálàáfíà lè jọba. Ẹni tó lówó tútù ọ̀tẹ̀rù ìwọ̀nba tó fẹ́ fi tán náà ló mú bálàfin kú bàbá yìí tó nu ọ̀la ẹ̀ ó sọ gbólóhùn kan bàbá ní mo wá wò pé kí ni mo wá sí fún ọmọkùnrin láàrin ọjọ́ mẹ́ta gan àwọn ò lè sùn táwọn pé kí ló ṣẹlẹ̀ òkè pẹ̀lú tí bàbá wa sọ yẹn sọ wá lẹ́mìí gbogbo wàhálà tẹ̀gbẹ́ kan lọ́rùn Aláàfin Ọ̀wọ̀ adé ètò ń jọ mí lójú fún ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ̀rọ̀ lórí social media níṣe ni wọ́n lọ mú history wá látàrí bí Ṣàngó ṣe jayé bá ti bá ṣe ṣayé bí Aláàfin Àwùlẹ̀ bí gbogbo àwọn ọba yẹn kọ̀ọ̀kan bí wọ́n ṣe jayé lọ́yọ̀ọ́ Aláàfin wọ́n sì fi ṣèdájọ́ lórí Aláàfin Ọ̀wọ̀ adé lórí bí Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ gbéṣẹ́ ọba Abdulhamid Adéyẹmí bó ṣe ṣègbésí ayé wọ́n sì fi ń judge lórí ọba Abímbọ́lá Ọ̀wọ̀ adé ọba tó dórí ipò tí ó ti kú oṣù mẹ́fà wọ́n sì fi ń judge ó wá ń fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ tó pọ̀ ẹni tí ò bá gbọ́ tẹnu ẹyẹ ló máa lé ẹyẹ gan pàtó tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó dára rẹ lójú tó dẹ̀ ń wá àlàáfíà àti ṣọ̀kan sílẹ̀ Yorùbá
mẹ́sẹ̀jì palace tó bá ti fẹ́ mọ̀, tó bá ti fẹ́ gba confam, so ó ṣàǹfààní ju kó máa wo nǹkan tẹ́nìkan bá sọ kó máa fi kọ́pì lọ, kó kàn máa sọ nǹkan tó bá bọ́ sí ẹ lẹ́nu, kò dẹ̀ ló fẹ́ túnlẹ̀ Yorùbá sí. Fẹ́kẹ́ máa rántí pé gbogbo àwọn ọba aládé tá ń pariwo yìí, wọn kì í ṣe áńgẹ́lì o, bẹ́ẹ̀ wọn kì í ṣe àlùjànnú, èèyàn bíi tiwa báyìí làwọn náà. Ìwà ọ̀tọ̀, èèyàn ọ̀tọ̀, ipò ọ̀tọ̀. Ṣé gbogbo èèyàn tó bẹ́ẹ̀ ń bí iṣẹ́ ọlọ́pàá, ṣé gbogbo wọn ni wọ́n pa òfin mọ́? Ṣé béèyàn bíi tiwa náà ni wọ́n? Ṣé bí iṣẹ́ tí wọ́n gbà ló jẹ́ ká máa rí wọn bíi pé wọ́n yàtọ̀ sí wa? Bẹ́ẹ̀ náà ló ṣe ń ṣe wá. Gbogbo wa náà tá à ń jáde wá sórí social media, táwa ń sọ̀rọ̀, tá à ń rí àléébù ọ̀pọ̀lọpọ̀ ọba aládé, tá à ń rí àléébù ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bíi tiwa, tá à wá ń ríra wa bíi innocent, tá à ń ríra wa bíi ẹni tó mọ́, tá à ń ríra wa bíi ẹni tí ò lábàwọ́n. Ẹlòmíì ò dá lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀ nínú ilé, ẹlòmíì ò dá lọ́dọ̀ ìyàwó ẹ̀ tí kì í ṣọkọ tí wọ́n fi tọrọ. Ṣùgbọ́n tó social media bò gbogbo aláṣìírí, dúró fún wa láǹfààní àti sọ tó bá wù wá, ó fún wa láǹfààní àti tàbùkù ara wa nílé tí ó dá, nílé tó kù díẹ̀ káàtó. Síwájú ohun gbogbo, mo kí kábíyèsí kú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, mo kí wọn kú fún ọmọnìyàn ṣe, ọba tó lẹ́mìí ìrẹ̀lẹ̀, ọba tó nítẹríba, ọba tó ń sọ̀rọ̀ pẹ̀lú sùúrù. Àwa náà mọ̀ tó bá di pé ń ti ń já láàfin, ẹni tí ó gbéná wojú òkun yóò wojú ẹkùn, yóò mọra rẹ̀, ọdẹ tí ó pẹ̀kun yóò tọ́jú egbé. Ṣùgbọ́n inú mi dùn pé Aláàfin yìí wọ́n ń lo ilẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ ń lo dáúlà wọn gbígbà àtàkókò ṣe yìí. Wọ́n dẹ̀ láǹfààní àti tún sọ jáde ní ọ̀rọ̀ ìbẹ̀rù. Ilé sọ pé kò sọ́ba kan tó ń bẹ̀rù, torí a kì í lọ́ba ká lójó. But wọ́n sọ láti fi pọ́n Awíkókó lé, ẹnìkan tó sọ yẹn. But inú mi dùn pẹ̀lú fídíò tí mo padà gbọ́ t'Awíkókó ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó náà sọ lẹ́yìn pé ọba kan tí Awíkókó ní wọ́n dá wọn dúró. Thank God, gbogbo àwọn tí wọ́n react sí Awíkókó, kò sẹ́ẹ̀dì tó fi lè fi múlẹ̀ pé bóyá àwọn ará Ọ̀yọ́, torí pé ibi tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ kì í ṣe Ọ̀yọ́. Lẹ́yìn tọ́rọ̀ bá ti délẹ̀, ojú tí kálukú fi máa ń rí ó máa ń sọ̀tọ̀ọ̀tọ̀. Ojú tí kálukú fi máa ń rí ó máa ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. Ohun tó fi mú Awíkókó tó fi wà ńbẹ̀ yẹn kì í ṣe pé kẹ́ ẹ react sí ló lè pa gbogbo nǹkan t'Awíkókó ti sọ pa Aláàfin rẹ̀. T'Awíkókó ń sọ̀rọ̀ sí wọn ní kán lọ mú ibi tó ti sọ tó ti bu Aláàfin wá. Ó jẹ́ pé wọ́n ti gbàgbé pé wọ́n ilé ìbú àgbà. Torí pé ẹ̀kan tó bá ń touch mind mi ni pé how come ṣé kò sí nǹkan míì t'Awíkókó fẹ́ sọ mọ́ ni? Tó jẹ́ pé at least lọ́jọ́ méjì lásán Awíkókó máa ṣe fídíò márùn-ún lórí Aláàfin. So tá a bá rẹ́ nìkan tó wà tó panẹ̀, nǹkan tí Awíkókó ń sọ point ni, ṣùgbọ́n presentation yẹn harsh. Ó harsh. Èmi ò sọ pé bóyá ó right tàbí kò right, but èèyàn lè observe ara èèyàn pé ok ẹ jẹ́ kí n correct ẹni yìí níbí báyìí. Èèyàn kì í dàgbà jọgbọ́n lọ, èèyàn dẹ̀ kì í dàgbà ju kán gbàyàn nímọ̀ràn lọ. Ó dáa nísìn, ẹ wo ìrìn àjò t'Awíkókó rìn yẹn, mo mọ̀ pé inú àwọn ọlọ́pọlọ tó jọmọ Yorùbá gidi, tó jọmọ Yorùbá tó tọ́, tí wọ́n bá ti máa correct Awíkókó, wọ́n kàn lè correct ẹ̀ Awíkókó ìrìn àjò tó rìn yẹn ó delegate tó bá ní wọn ní ṣe é ní jàmbá, tó bá ṣe é ní jàmbá kọ́ pẹ̀lú ìrìn àjò tí wọ́n rìn. Ṣùgbọ́n mi gbà pé tó bá ṣe pé orí òtítọ́ ní kálukú bá ń ṣe tí bá ń ṣe ní lórí, olótìtọ́ láyà bí kìnìún wọn. So kò sẹ́ni kankan tó máa sọ wípé lílọ síbẹ̀ yẹn t'Awíkókó lọ, ó lọ ọbẹ̀ torí àtẹnujẹ ni. Tí ẹ bá rí irú ẹni tó sọ bẹ́ẹ̀, òun gangan alátẹnujẹ ni, òun gangan àdán ni, tó ń tẹnu jẹ, tó ń tẹnu pọ̀. Tẹ̀kọ́ ṣàpèwà pé kan sáwà sórí social media, kan sáwà sọ nǹkan kan.
so mo kí awé kókó dáadáa mo dẹ̀ yìn Ọlọ́run á máa lékún ọgbọ́n àti òye yín. Whatever any àléébù tẹ́ bá rí, not only Aláàfin nìkan, gbogbo ọba nílẹ̀ Yorùbá, ọba kọ̀ọ̀kan ó ní sísúnmọ́ tẹ́ súnmọ́. Àǹfààní wà fún yín lẹ́yìn ìgbà tẹ́ bá lọ interview wọn tán lórí nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ nípa ẹ̀, tàbí tẹ́ bá notice pé kíní yóò rí bó ṣe kó rí ń bí báyìí náà, ó wá ṣàǹfààní kẹ́ bá rọba bẹ́ẹ̀ yẹn sọ, kẹ́ rí mú lóhùn tí nǹkan Yorùbá tún wá change tẹ́ bá sọ̀rọ̀ lórí ẹ̀ kò sẹ́yìn nǹkan tó máa gbé mú yín. Irú ìbẹ́ fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀gbọ́n ìbẹ́ ṣe máa gbé kalẹ̀ torí pọ̀ bá lọ bá jẹ́ ní sọ̀rọ̀ yìí lórí Aláàfin Ọ̀yọ́, mo ń sọ̀rọ̀ ní gbogbo tí ń jọba ilẹ̀ Yorùbá generally. Ṣùgbọ́n tá a bá ṣàǹdódò ń gbé táǹkù ẹni tó bá ti kú ò ní sọ̀rọ̀, ẹni tí ó ti kú sì máa sọ. Torí mi mọ̀ dí tá a sì sọ gbòòràn Yorùbá di Fúlàní kò dé mi náwó rẹ̀ bí mi nú torí mo mọ̀ ìyá mi, mo mọ̀ bàbá mi, mo dẹ̀ gbójú yẹn ìyá mọ̀ ìyá bàbá mi gbójú kò sẹ́yìn tí ń ta wàrà nù wọn. So adẹ̀ nílé àlóko mo dẹ̀ mọ̀ tán nù ilé wa alhamdulillah. So mo fi àkókò yìí mo fi rọ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́, ẹ jẹ́ ká máa ronú lẹ́ẹ̀mejì ká tó máa gbé ọ̀rọ̀ tá a bá fẹ́ gbé jáde. Kò pọn dandan ká máa ṣe live, ẹ jẹ́ ká máa ṣe recorded. Tá a bá record tó ẹ jẹ́ ká wo nǹkan tá a sọ torí pé ẹ̀yin lò tó bá ti bọ́lẹ̀ kì í ṣe kó wọn. Ntẹ́ni sọ́nsìn bloggers mélòó ló gbé tó apá awareness náà náà wá, kò pọn dandan kán gbé ìgbà náà bẹ̀yẹn, kì í ṣe pé kán gbà náà àbùkù kán fi kó nǹkan jọ. Ọlọ́run ní balẹ̀ Yorùbá jẹ́ ọ, ṣùgbọ́n tó bá fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ òun tọ̀hún ló máa bàjẹ́. Ṣùgbọ́n kí gbogbo ọba aládé, kábíyèsí ọba onírìṣà, kábíyèsí Aláàfin tilẹ̀ Ọ̀yọ́, Aláké tilẹ̀ Ẹ̀gbá, mo fi kíkí yín, mo fi kí gbogbo wa àwọn ọba, jẹ́ kí bàbá wa Olówu ti kú ta, bàbá kò ní bàjẹ́ fún yín o, ìlú ò ní túmọ̀ yín lórí o, ọ̀pá àṣẹ tẹ́ fi ń darí ìlú kò ní kán láéláé. Kábíyèsí o. Olódùmarè ti ṣí ilẹ̀kùn ìdájọ́ sílẹ̀. Gbọ́ sókè. Èrè aládùn kan lóde, alálàyé ẹ̀ ti máa gbọ́ látọwọ́ Mọ̀ọ́rú, Láyíwọlá Mọ̀ọ́rú. Òjó ajá ń bàdàn wọ́n ti bá wa kó o pọ̀, kò ní pẹ́ jáde mọ́, wá jáde kẹ́ wá wò. Alálàyé èrè aládùn ni. Alálàyé ní kẹ́wò, eré tó kọ́ ni lẹ́kọ̀ọ́, tó tún fún ni nímọ̀, káwò ó ní ó dùn. Alálàyé eré aládùn ni. Àwọn òṣèré apá àpáǹkùfọ̀ ìyá ọlá fowó ṣeré wọ́sẹ̀ ìyá Ọ̀yọ́ Abẹ́ní Agbọ́n Lálùdé òòṣà Òkìkí jàn mọ́lẹ̀ Kúbọ̀lá wálì Kámọ́túyé Ajá ń bàdàn Bọ́bí kéèkọ́ tírì dùnmọ́mi Mọ́tọ́lá Akíndélé Ayọ̀ Mọ́tọ́ṣọ́ Àtàláyọ̀ Àṣàkẹ́. Alálàyé eré aládùn ni. Alálàyé eré tí ń pàkíyèsí ìgbésí ayé mi rẹ Àjàǹbàdàn Òjó TV lẹ́ẹ̀tì wò ẹ̀yin ẹ kàn subscribe láti wò Àjàǹbàdàn Òjó TV ní YouTube lọ́wọ́. Àsáré kórí ọmọ gbòòrò orí dorí òsì gbogbo ntọ́wọ́ mi ò tó pátápátá gbogbo ẹ̀ mo ti fi gàngàn fà olúwa rẹ̀ déwé ojú omi tí ò ní sinmi. ẹni ọlẹ́ kò lé máma wo tó tún yóò fi parí tó bá dá tí gbogbo ẹ̀ bá fẹ́ dá tó pátápátá kọ́ mọ̀ tí wàá dá rárá bí ṣe ń lọ ẹni kó ṣe máa lọ kódà kó tó wọ́ọ̀sì sí pátápátá máa gbé nǹkan jẹ ni. ẹ̀yin ládàá mi ò lè jẹ́.